العدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. tí a bá gbé àmánà ó dùn lẹ́nu wa púpọ̀ ó fẹ́lẹ́ lẹ́nu ó sì ṣòro ó ṣe. الله أكبر كبيرا. الأمانة ǹjẹ́ Ọlọ́run gbé fún sẹ́mà ó kọ̀ kí ló sì fà á tó fi kọ̀. Ọlọ́run ní àrádínlẹ̀ àmánà. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. Àfúnsọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àmánà lè wá lọ́rọ̀ ó lè wá lówó. الله أكبر. Ọlọ́run wá ní àgbè fún sámà. Sámà wá ní Ọlọ́run wá la sámà lẹ́nu kó béèrè pé ó ní yí àárọ̀ kí ni ń bẹ nínú rẹ̀? Kí ni ń bẹ nínú ẹ̀? Ọlọ́run wá ní tí ń bẹ ń bẹ ni pé yín ní àhásáǹtì dùzíìtì wàá ní àsáàtì ọ̀hún kìrìtì. Sórí tí ń bẹ ń bẹ ni pé bọ́ ọba gbà dáadáa kí wọ́n lọ́wọ́ yìí ní àhásáǹtì tó ọba gbé dáadáa tó ṣe dáadáa dùzíìtì á sọ lẹ́sàn-án àṣàyàn rí. Àṣàyàn nìkan rí. Àmọ́ wàá ní àsáàtì ọba tó gbé eré ó kébùtì àjọ yà sábà ní ẹ mo tó yà rẹ gbà ní gbà. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها. Ìgbà kan náà tọ́lọ̀ sọ fún sábà náà ló sọ fún ilẹ̀. Òkè náà bẹ́ẹ̀. Sábà kọ̀ ilẹ̀ náà òun tó bẹ̀. والجبال. Òkè tọ́lọ̀ ń fi mú ilẹ̀ dúró nítorí pé Ọlọ́run dálẹ̀ kánátì tàbí ilẹ̀ ń mì báyìí. Fákàlákàṣẹ́ ànìlùsánmà àtìbá pásítà nígbà Ọlọ́run wá gbé ilẹ̀ tó gbé òkè lérí ilẹ̀ wá farabalẹ̀. Àwọn mọ̀lẹ́kà wá kí wò sí pé ya Rabb alákàlákàṣẹ́ أشد من الجبال. Yóò dá gẹ́gẹ́ tó ju òkè lọ́wọ́ yìí, Ọlọ́run ní mo dá. Mo dá kíní kan mo dá àdìdì ní dẹ irin ní ẹ̀. Tí n bá dẹ irin sí òkè yóò sì fọ́. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها. Àṣì àmìlì náà, wọ́n kọ̀ wọ́n lọ ìtọ́ ọmọ ní nǹkan lọ tó pé kí ni wọ́n fọ̀rọ̀ sí ọlọ́wọ́ pé ọmọ sọ bẹ́ẹ̀ nìkan pé wọ́n nìkan mọ́ sọ fún òun náà sọ fún nìkan òun náà sọ fún nìkan wọ́n mọ̀ pé wàhálà ni ẹlòmíì ó kírun yọ pọ̀ yọ gbàwẹ̀ yọ pọ̀ nǹkan díẹ̀ ní ọ̀dà sẹ́yìn. Ilẹ̀ pọ̀, sámà pọ̀, òkè pọ̀. فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان Mádàmà tẹ́wọ́ gbà àmánà, ọ tẹ́wọ́ gbà. إنه كان ظلوما جهولا. Ọ̀dọ́dúnmà, Ọlọ́run kò rò ó dúnbẹ̀ pé alákòóso mọ̀ ní Jàhúlà ọmọ ní ọ̀dà púpọ̀. Àwọn èèyàn yé èèyàn lọ́lọ́run máa ń fà mánà tì láàrin ara wa àmánà ń bẹ láàrin ara wa ẹ sọ ọ́ lọ́lọ́run fi wá ní tò sẹ́yìn ọmọ Ádámù ti gbà á náà. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. Ọ̀dọ̀wọ̀ yín Ọlọ́run wá ní Ọlọ́run pàṣẹ. أن تؤدوا الأمانات إلى أهلها. Mọ́ kí bò sí ìmáàmù nìkan tí ẹ náà ń bẹ lára rẹ̀ nù lé ní. Àmánà tàdúgbò ń bẹ, àmánà nù ìlú ń bẹ. Mọ̀jáàbù dáwà lọ́lọ́run ṣe ọ́, nǹkan wá ń ṣẹlẹ̀ ládùúgbò olóògbé ni. Ó ti dọ̀yà àtọ̀rọ̀ fún ọ. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. Nínú ìlú tó pọ̀ bàrọ̀ obìnrin láyé Mẹ́kà ni. Ẹ wá àwọn ọlọ́pàá àwọn awátọ́ ní ìmọ̀ mi. Bí ẹ bá ti sọ fún pé lọ́yìn bá ti dí o, ẹnìkan kan gbọ́dọ̀ gbájú.
obìnrin ti lè tó bá dúró níbi tí wọ́n ní wọ́n mọ̀ dúró ní wọ́n gbé gidi gan kó mẹ́ ní tó ní wọ́n mọ̀ ríra wọn bí àmọ́nà tí wọ́n. lárúbáwá kan bẹ̀ nínú àwọn lárúbáwá tí bàbá kó wá sí à ń pè ní Sheikh Baligi ní mọ́sàlì orí náà dáadáa báyìí. ààfin ni ìwà máa Kùránù ní máa kọ́ ó sì jẹ́ nìkan tó mójútó Kùránù púpọ̀. tó bá wá ti kọ̀ wá ní pọ́n wọn lómi àfikọ́ tó bá wá tó àsìkò tí iṣẹ́ rẹ̀ dé àwọn ọmọ wa máa jáde yóò wá wọ kíláàsì kò ní rẹ̀ nìkan yóò wá dúró kíláàsì yóò máa lọ yóò máa bọ̀ lásìkò rẹ̀ ó fi pé. àfa àwọn tó kàn kéwù ni ó ní àmánà ni àmánà tí mo torí ẹ̀ wá Nàìjíríà. Inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. tọ̀yìn náà tẹ̀ fún wọn lọ́wọ́ lásìkò ni. àfa yìí. Inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. kálukú mú lónìí àwọn níwájú bàbá wa Imam gbogbo wa dá wa ń yà yín àmánà ń bẹ lérí wa bí bàbá ṣe ní àmánà lérí ti àbí ta ni ìdágbà lọ́wọ́ wọn ní bàbá wa Imam ní tí ó gbà lọ́wọ́ àwa. Inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. àmánà tí ń bẹ lọ́rùn tiwa ni pé kó o jí lójú wọn kọ̀ ṣàdúrà fún wa. Ọlọ́run bá láyè sí ọwọ́ wa kù. Allahu akbar. wọ́n bá sì ṣe eré ìdájọ́ ọmọdé. Wa idha hakamtum bayna an-nasi an tahkumu bil-'adli inna Allaha ni'ma ya'idukum bihi inna Allaha kana sami'an basira. lórí ìdí èyí bàtàsìkò wa lè pẹ́ lórí yìí kálukú sàmà pé lọ́rùn lérí ẹnì kọ̀ọ̀kan wa kílùú yìí ọmọ bàjẹ́ àmánà ni ẹ̀wù àwọn tó ṣáájú wa nílẹ̀ yìí wà ní ilé Ìlọrin oko Ìlọrin ìdálẹ̀ Ìlọrin làkàndé àkùnlé wọn wá ti ń dá làkàndé àkùnlé yìí láfíìrù jọ wọn tó bí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn kan wá yẹ̀ wọn ògbó wọn ń dájọ́ dì sí all right àwa ń jẹ yìí à ń mu epo àwọn tó gbé kalẹ̀ ní 100 years sẹ́yìn sábà gbé padà. Allahu akbar. àmánà ni rọ́bì jáde hazali balada. jáde hazali balada. fífi kálukú ní àgbàgbé gbogbo ń tà ń ṣe ní mọ́sálásí kọ̀ọ̀kan bí kálukú bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ máa ṣe padà káwọn aṣáájú wo fi nífọ̀kànbalẹ̀ àmánà ni. أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. wá jàmbá gbogbo àmánà tọ́lọ̀ ń gbélé yìí lọ́wọ́ bàbá àníṣà ìmọ̀wé ẹ̀rù nù. Bẹ́ẹ̀sẹ̀ dáàbì rìlẹ́tì ẹ̀ ó ń ṣe ọlọ́run tọ́lọ̀ fún lálùkùránì sọ̀lọ̀lá rẹ̀. Ọwọ́ àpòkò yóò ní kíkùn Màsíùdì òkè sí ìwé létí kò wọ́n. Ẹ ti kọjá lára rẹ̀ ẹ ti gbọ́. Àmọ́ àwìn náà kò ṣe é gbé ọlọ́wọ́ bá ń gbé. Ọlọ́wọ́ àtàná gbé. Amina. La takhunu Allah war-rasul. تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. الله أكبر. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك ما وصينا به إبراهيم. كرمكم الله. والذي أوحينا إليك ما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. أنا أقيموا الدين مسؤولية تنقذوا لما أمانا الدين جاي هنا لسه. الله أكبر. gbogbo yòókù sẹ́kọ́ndìrì.
Allahu Akbar. Secondly. Inna awhayna ilayka kama awhayna ila Nuhin Àgbàfi ọ̀sọ̀gá wọn ni a ti rẹ̀wọ̀n àkàtọ̀ ṣáájú sí. wan nabiyyina Gbogbo àwọn ànábì tó ṣáájú. من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا وآتينا داود زبورا. الله أكبر. Torí pé òun lo ọlá fún ìjà náà. Ń padà ń bọ̀ wá dé. Méjèèjì wọlé wò. Nípọ́lá kò wá bí ká bá débi mọ̀ sí ilé yàtọ̀. Allahu Akbar kabira. Ọlọ́run fẹ́ fi hàn wá pé bá ànábì bá dà ànábì Ọlọ́run àwọn kan ti jẹ́ ṣáájú. Bá a bá rí bàbá wa Imam àgbà lẹ́nu, àwọn kan ti jẹ́ lánàá. Àwọn kan jẹ́ ń jẹ. Àwọn kan jẹ́ ń jẹ rí. Wọ́n wá ń jẹ bọ̀ wá. Ọlọ́run wá ní ọ̀rọ̀ fún wọn láti jẹ́ kó ورسلا قد قصصناهم عليك من قبل رسلا لهم الله أكبر كبيرا. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده Alánsẹ́sí kàmá ọ̀háìnà ìlà نوح والنبيين من بعده. Ẹ̀dùn àdípò yìí lónìí tá à ń pé bàbá Imam Ọlọ́run ti kẹ́mi yóò kù. Àgbẹ̀ báwọn kan lánàá. Àgbẹ̀ báwọn kan jẹ. Àwa náà ti mọ mẹ́rin gbà. Àwa ní bàbá Imam àgbà lánàá. Bàbá wa kan dìde ó ní tàwọn di mẹ́sàn-án. Ó tàwọn di méje. Bàbá kẹ́nìyà. الله أكبر كبيرا. Lọ́wọ́ tẹ̀lé mẹ́. آمين. Àmánà ọ̀pọ̀ mélòó. Ìgbà sì ni ìdá tó yẹ àtẹ̀lẹ̀ àmánà. Gbogbo wọn tó wà ń wà sí ìtì ń gbélé ọlọ́wọ́ tó ọba ti. Yóò kádàrà bẹ́ẹ̀ nígbà wà pẹ̀lú ìlú. Ìdá tó yẹ àtẹ̀lẹ̀ àmánà. Bẹ́ẹ̀ bá ti rí tí ilé ọba bá gbé nǹkan lé èèyàn lọ́wọ́ tá a ní ọmọ ṣe tó wá fi ráre. Alábìnrin ẹ̀ máa retí sá. Ìdá tó yẹ àtẹ̀lẹ̀ àrùdì àmánà tó bá ń tazẹ̀. كرمك الله. Alálìká omi gáwọ́lá ṣáàmìlá náà sí wa. إذا ضيعت في الأرض أمانة فاعتذر على الكوم قولا شامل الناس واقعا. Àdúpẹ́ àmánà tí bàbá ọba Ìlọrin ní tí wọ́n rí pé bẹ́ẹ̀ ni. كرمكم الله. Wọ́n lásìkò pẹ̀lú ọ̀dọ̀ wa ń bí ilé ìpìlẹ̀ ni wọ́n àwọn ọmọ gbé fún. إذا ضيعت في الأرض أمانة فاعتذر على القوم قولا شامل الناس واقعا. Ẹ̀ṣẹ̀ inú ẹ̀jẹ̀ mi ẹlẹgbẹ́ fún ẹnìkan wa máa bá dé kọ́rí. على القوم قولا Bẹ́ẹ̀ni àkókò fà akẹ́kọ̀ọ́ ní tọ́lọ́mù ti sọ. شامل الناس واقعا. Bí ò bá ní ọ̀wẹ̀ ká bá lè yẹ̀ á bá wọn. على القوم قولا شامل الناس واقعا. Ẹ̀jẹ̀ ṣeun àmánà tẹ gbé. Allahu Akbar. Ìbílẹ̀ kíra mi náà, bàbá wa lẹ́dí àgbà. Mi ò ṣe ṣe gbogbo tó bá ti dé bàbá tẹ̀wọ́ gbà báyìí. Kọ́dà wọ́n ní àmánà débi kí wọ́n gba iṣẹ́ Ọlọ́run. Bàbá Búlákà náà wà ń dòkó. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wọ́n jẹ́rìí sí. Ọlọ́run lọ́mọ torí tó fi sọ haramu di àlàálì mọ́ wa lọ́wọ́. Ó ti yé wọn ní sọ. Ọlọ́mọ torí tó fi wá sọ halali di haramu di halali mọ́ wa lọ́wọ́. Allah. على القوم قولا
شامل الناس واقعا على الكون قولا شامل الناس واقعا. Gbogbo wa tá a wà yìí wọ́n ní agbàbàrà tí ń bẹ bí àmánà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́ bá yín gbé. Àmín. Bí ẹ bá ti rántí rẹ̀ bàbá wa kan lọ́ba kẹ́ bàbá wa náà lọ́ba sí dára fún bàbá wa náà bàbá wa gálí kúráńgà mo débẹ̀ ìjọ kan lọ́ba sí dára fún wọn ní Ayara ṣàdúrà fún mi. Wọ́n sì lọ ní wọ́n tó lọ mú ya wọ́n mú méjì jáde wọ́n gbogbo bẹ̀rẹ̀ jáde ọ̀nà ṣàdúrà fún mi sẹ́yìn àmẹ́fìlà ní òfin náà ṣàdúrà ní pé sórí iṣẹ́ tá a ṣe ní iṣẹ́ àlìkálí tá a ṣe kí ẹ bá ṣe ó ń tẹ̀yìn bá fẹ́ wọlé wà pé Allahu Akbar olùtòrí bàbá nìyẹn ọmọ ilẹ̀ wọ̀nyí mà ń lọ́nu. رجعت في الأرض أمانة فانتظر على الكون غولا شامل الناس واقعا على الكون غولا شامل الناس واقعا. Bàbá wa rìtáyà kan lóore fún wa ń dà sí. Wọ́n ló kú ọdún kan táwọn rìtáyà làwọn ti ta mọ́tò àwọn. Àwọn fẹ́ máa rìn lọ kóòtù lè darí torí àwọn ọmọ bí ó ṣe rí lẹ́yìn. Wọ́n wá dà sí. Wọ́n sọ àmọ́nà náà ni wọ́n fi ní Allahu Akbar. Bẹ́ẹ̀ tí máa ń bẹ lọ́wọ́ kálukú kọ sọ. Dókítọ̀ ilé àmọ́nà tó tó bá wù. Mùsùlùmíyàtù. أجعلنا منه أئمة يهدونا بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون وكانوا بآياتنا يوقنون. الإمام أكرمكم الله. صغرى Imamatul Kubra ń bẹ, Imamatul Kubra ń bẹ. Ṣé tàrífù rẹ̀ lọ́dọ̀ ti wa ọ̀tọ̀, lọ́dọ̀ ti lọ́dọ̀ ti wa. Imamatul Kubra náà lẹ́ni adigunbo Masuliya ọmọ nílé pé òun náà pírẹsidẹ̀ntì, òun náà ní gbá, òun náà là. Kubra ni ìmáàmù ta fi sí tó wọ́n mọ̀ kí òun ẹ̀sìn. Àmọ́ ìmáàmù tí tòun tí bó ṣe jẹ́ ti ákìrùn ó kó gbádùn nínú àwọn mùsùlùmí yá ti ìmáàmù Kubra sínú. Èé ṣe torí ìlú ẹ̀sìn ìlú wa. Allahu Akbar. Kìí ṣe ọ̀hún ilẹ̀ Lárúbáwá àbí àwọn ilẹ̀ kan wọ́n gbà á lóṣìṣẹ́ ni kọ́ wọlé kó kírun kódà wọ́n máa mọ́nítọ̀ kútúbà tí ń ṣe bọ́bá ti wí mí ìtọ́tako tí wọ́n nísìnyí yóò bára rẹ̀ ní kéde wọn yé. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. ìmáàmù méjì ni àwọn ará ìmáàmù kan lọ wíwò yàdúnà. بأمرنا. wọ́n máa fi àṣẹ àwọn ọlọ́run àti gbogbo àlámọ̀rí tá a kó lé wọn lérí yàdúnà bí amri wọ́n máa fi gáìdì àwọn. لما صبروا وكانوا بآياتنا يوقنون. ẹ wá wọ́n ní làmúmá sọ̀bàrú àkìlọ́ mú sùúrù wá ṣe bí wọ́n bí ẹni nínú ni. Alágbádá ní sùúrù púpọ̀ tí wọn ò fi nǹkan kan ọ dìgbà wọn ti fi nǹkan kan ṣe ọ wá tẹ̀ mọ́ra làbí ń pè ní wo tọ́lọ́run lọ́ọ́ fi parí oko ara rẹ̀ ni. Allah Ar-Rahman Ar-Rahim ọ wá lọ parí ẹ̀ sí asọ̀gbọ́n. Gbogbo kan yìí tí mo pera mi yìí ẹni yóò tí n bá ń bá lò wọ́n kọ́ lẹ́rán báyìí mo fẹ́ máa wò bí ó ṣe wù mí. Ọbẹ̀ fún ọbẹ̀ ẹ̀gbà yìí fún ẹlòmíì kọ́mọ fún yàn ẹlòmíì ọ̀wá lè fún yàn mo lè gbà á má sì má gbé ò lè gbà ó ilẹ̀ nìkan ó fẹ́ ìjẹ́ ìmọ̀ iṣẹ́ Ọlọ́run ní
Iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ gbé lẹ́ni tí ó gbélé lérí ó sì ní àwọn mọ̀sùlùmíyà responsibilities. Ọjọ́ lọ. Ibi ọkàn mi kọ́kọ́ lọ òun náà ni al-ikhlas. Allahu akbar kabira. Al-ikhlas. Ẹni Ọlọ́run bá di ẹrù ilé lérí ó gbọ́dọ̀ ní ikhlas. أول واجبات الإمام أن يخلص نيته لله. An yukhlisa niyyatahu lillah. Ọgbọ̀dọ̀ jẹ́ káàrin òun ọkàn rẹ̀ kó dáa àwọn èèyàn máa tẹ̀ kọ́ máa rí náà rí wọn. La ilaha illallah. Ó kì kan tẹ́lẹ̀ kan kí àwọn àlàyé àgbà. Ó ní alẹ́ nǹkan má sáré. Alẹ́ nǹkan má sáré. Ó kì mo lè ní ọjà. Ó kì àlàyé àgbà. Alẹ́ nǹkan má sáré. Tí bọ́ sí ìlẹ́mú. Bàbá la lé nǹkan mọ́ sáré. Wọ́n lé nǹkan wò sí ní sáré. Ẹtí máa lé nǹkan kí láyé fẹ́ tì. Bàbá máa lé nǹkan wò sí ní sáré. Kí mo fi rò bẹ́ẹ̀? Ìkíláàsì náà ni torí tó ń bá ń lé nǹkan. Ọ̀rẹ́ ni ijó máa dúró ọ̀rẹ́ tí ó máa fà á. Bọ́ ọ bá ti níbi tó ń lọ ọ̀pọ̀ èèyàn kọ́ máa kí. Ọ̀pọ̀ èèyàn. Wàmọ́ umiru. أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء أكرمكم الله. Nínú responsibility tí ó di aṣáájú ló kọ́kọ́ ní ìkíláàsì. Bàbá ní ìkíláàsì ni kó wá fi fixed deposit. Kó ní fixed deposit. Èso owó fa. Yìí nínú ìbádàsíwájú ọlọ́. Torí gbogbo spirituality lọrin nísìnyí èrè yìí lọ́wọ́ o. Adúlù gbogbo ilé tó wà lọ́rin ó wá ṣe ilé kan lọ́tọ̀ kọ́mọdélé ọba. Ó wá ṣe àwọn ilé kan lọ́tọ̀ kọ́mọdélé imam. Ilé imam. Àwọn èèyàn gbà fún yàn lásán àwọn tó ṣe ilé yìí ti ní spiritual benefit tí wọ́n ní látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ti fi ran àwọn èèyàn lọ́wọ́ kánrin wọ́n ti fi dẹ́lòmí ìlákẹ́ tó jẹ́ kàtá. Ìjánu sọ. Ṣé wọ́n tàdé gbà ṣé tí lọ́rin fi ń jẹ́ lọ́rin ṣé wọ́rọ́bọ́ náà ni? Ìlọrin. Ẹ̀yin ọgbà táwa ń bẹ kárí àná. Allahu akbar kabira. Gbogbo spirituality lọ́rin ló sin yàrá kọ̀ọ̀kan ti kí àṣẹ ìdá. Òjò orí ò tí rọ ẹ máa lọ́dọ̀ máa mú àgbà. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. Ẹni tẹ́sí ń ṣe tọ́lọ̀ fi bínú bí ń bẹnu ilé àárí. Ó sì fẹ́ máa. Ọ̀dọ̀ máa mọ̀. Aláwọ̀ pẹ̀lú. Ẹnìkan tí ìjò wọ́n lè kó sí. Àwọn kan tí ìjò wọ́n ní kéèyàn kan ṣoṣo sí. Àwọn kan nù. وما أمروا إلا ليعبدوا الله مخلصين. Àyìnbá nínú màsùlùmí àyìnbá. أكرمكم الله. Fixed deposit. وإقامة الصلاة. Síwájú Ọlọ́run, yọ̀dẹ̀ bá ti wá bèrè rẹ̀. Ìjọba bá ti fẹ́ lò ẹ́ kàn náwó mi. Lẹ́nu aago mẹ́rin tàdáyé yìí kan ní ti ṣẹlẹ̀ tí wọ́n pè ọ̀pọ̀ nígbà fìtínà kan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí. Wọ́n fẹ́ kárí gbogbo ayé ọ̀rọ̀ atomic bomb táwọn ìdáàkì láwọn olùdókè ọba wa bàjẹ́ tẹ̀ lápẹ̀ ṣiṣẹ́. Sheikh. الله يعين
يعصمك من الناس تخاف دركا ولا تخشى لا حول ولا قوة إلا بالله. wọ́n kọ̀nsọ́ọ̀tì àwọn ìmáàmù gbọ́dọ̀ ẹjẹ́ àlọ́ yìí ní àwọn táwọn bàbá kó lẹ́yìn ìjọ́nà àdúgbò wọ́n wá gbé kùránì jáde ní iṣẹ́ kàálí kùránì yìí là kéjọ nígbà táwọn abẹ́rẹ́ bàbá ìmáàmù ọ̀yá tani wọ́n yọ bẹ̀rẹ̀ àwọn akọ́ni fún máa ṣá ká sì fi ọkàn balẹ̀ kò ní ṣe kankan ọ̀rọ̀ ọjọ́ nǹkan wọ́n ti ní ìtẹ̀kẹ́lá. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. láàrin yìí أكرمكم الله. ọlọ́run lábẹ́ ìjábù wà máa yàdìwú tó fi dànù mi lọ́rọ̀ ọlọ́run bá sẹ́kù. يلقى وما يخطو يجاب وما يدعو ويلقى وما يخطو. ọ̀kan وإقامة الصلاة. ìkọ́mọ̀tì sọ̀lá kò نعم. adúpẹ́ الحمد لله. kí gbogbo wa fọkàn balẹ̀. وتعليم الناس أمور دينهم. ọ̀rọ̀ ń pa alámọ̀rí ẹ̀sìn ẹ ti ń gbé yìí lọ́wọ́ tẹ́lẹ̀ àmọ́ yóò tún wá lékún رحمكم الله. náà sọ ká máa dá sẹ́nu ẹ̀rọ. الدعوة إلى الله بالحكمة. ẹ ti ṣe ìmáàmù àmọ́ alábọ́dé ni tẹ́lẹ̀. الدعوة إلى الله على بصيرة. láti ṣẹ̀bi wọ́n ní jọ tó sọ̀ kalẹ̀ wọ́n ń sọ lọ́wọ́ rìn lọ gàrà báyìí wọ́n rìn báyìí ó padà ó tún rìn báyìí ó padà ó wá rìn kan lọ yín wọ́n lọ wá ní ààbò ìṣẹ̀lẹ̀ náà ti ní rèé o. قل هذه سبيلي. ẹwà rí ọ̀pọ̀lọpọ̀ tí ó pọ̀ láwọn tẹ́ẹ̀tì sẹ́fún ẹ̀rẹ̀ ni tẹ́lẹ̀ rẹ̀ tutù ẹ̀rẹ̀ ni tẹ́lẹ̀ rẹ̀ pẹ́ الله ẹ̀rẹ̀ أكبر. tó wà níwọ̀ntúnwọ̀nsì òtútù ọ̀gbẹ́ dáwà sí ní fatiwa máa ká láfa ṣẹ̀ríà فتوى تخالف الشريعة. ṣẹ̀ríà àyà ni irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí sẹ́yìn náà ni رضي الله عنه. ọjọ́ òkú bá ilẹ̀ nìkan bá dé pé ẹni ọba pààyàn ìjọba àforíjì sẹ́yìn náà ni kò ní àforíjì من قتل يقتل. kò láforíjì tí ì bá pààyàn ara rẹ̀ balẹ̀. kò tún sẹ́jú mélòó lẹ nìkan tún dé ó lẹ́ni ọba pààyàn ìjọba àforíjì sẹ́yìn náà ni ó ní òun náà tún lọ wọn kì í ṣe tó ń dájọ́ lórí àkọ́díyà ó lè wo ojú ẹni ọkọ́kọ́ wà wọn ni ó ti ẹnìkan ti sẹ́ ọjọ́ pé lọ́ọ́ pààyàn ni. ẹnì kejì wọn ti pààyàn ó ti sú wọn wá ń fẹ́ tuntun bá kí wọ́n á lọ gbẹ́sẹ̀ lé tọ̀hún wọn kọ̀ tálà múmìnà muta'ammidan. جزاؤه جهنم. kí ló wá fi dájọ́ tẹ́lẹ̀ kejì àìnà láàláyà ìbírò wá. أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. àwọn tó dá fún un ni pé ọlọ́run ní gbogbo ẹni ó bá pa èèyàn tó pa ẹ̀mí kan muta'ammidan tó fojú lẹ̀ bá. فجزاؤه جهنم. dáadáma ni ọwọ́ ní tí mo lò tí mo fi dáadáa kọ́kọ́ rò ní tí mo wá lò tí mo fi dá tẹ́lẹ̀ kejì ni pé ọlọ́run ní. إن الله لا يغفر أن يشرك به ọlọ́run ní mo ní bí kéèyàn ṣe bọ́ pé. ويغفر ما دون ذلك لمن يشاء. ọ̀fẹ́ bọ́ tó bá ṣe kò ń gẹ̀ yọnu ọlọ́run tó sì ṣe jẹ́ ara àforíjì ní ìfẹ́ríjì tí mo lò fóun náà. الله أكبر. a máa wá oríṣiríṣi èèyàn ló sì máa wá. àfa yìí. أخوك من يدنو وترجو. ara masuliya tí ń bẹ fún gbogbo ẹni tí ń bá ń jẹ àṣáájú. Islam data. Islam zat al-bayn. wọ́n mọ̀ kẹ́jọ́ wa wọ́n. wọ́n ti máa kó wa. nàkúmùlá ẹjọ́ lẹ́yìn ńlá lóṣù mẹ́fà. ẹ máa torí pé ẹ yóò wo gbogbo ẹ dáadáa. أكرمكم الله الكريم وأن يكون قدوة حسنة. أن يكون الإمام قدوة. Islam data al-bayn ní ti kú mẹ́. sẹ́rí ìlú yìí fẹ́ ìlú yìí tóbi. ó sì ọlọ́wà Ànábì Muhammad. àwọn mẹ́lọ́dì wa máa ń ṣe ní torí ẹni ẹlòmí ò dùn ẹni tí ó dùn kan aráyé ẹni tí ó dùn kan sẹ́nu
àmọ́ àgbàgbà làjà àgbà tí ń bẹ lára yóò máa kó yíyọ. آمين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. wọ́n máa wá o eléyìí wúwo tọ̀hún wúwo ọ̀rọ̀ náà sì gbé wáyé. àwọn kan mìíràn tẹ́lẹ̀ rí òní sọ̀rọ̀ tí ó fi dákẹ́. ọlọ́run ṣe àdá àfa àwọn kan àwọn àfa wa àwọn méjì ń jà láwọn obìnrin ìjà yìí ó lé wọ́n ṣe pàpàpà. ẹ jẹ́ kí wọ́n kí kóòtù bàbá wa nínú àkọ́kọ́ wọ́n dà náà tó lé wọ́n sì fún wa wá sí ìdòkó wọ́n dòkó báyìí wọ́n dòkó báyìí wọ́n sì lóyún ọ̀gá àfa yìí wọ́n fi wọ́n wo tíra fá ìwákàtí kan ẹni tí ń bínú inú rẹ̀ ti rò kó o sọ̀rọ̀ wọ́n lè wọ́n kàwé ìgbéyàwó lẹ́yìn oṣù bá lóyún ọ̀pọ̀ àdìyẹ pé o ti súnmọ́ kí lè ní dàsí ní sí tọ́lọ̀ ń dàbò bí ló ká ẹ̀kọ́ lọ dáná ẹ máa lọ. La ilaha illallah ó sì yanjú nílẹ̀. ìsìláwò kan. آمين والعدل بين الناس والرفق بالمأمومين. والرفق بالمأمومين. àwọn ẹlòmíì sálẹ́rì ẹsẹ̀ aṣáájú gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ yẹn níparí. ìṣẹ́jú méjì. àwọn tá ń tẹ̀lé bàbá ìmáàmù mo jíṣẹ́ aláàjì àgbà fún bàbá ìmáàmù láǹsán. ọwọ́ àkàtì gbogbo ẹni ó lòún gbà. فرمكوك أخوك من يدنو وترجو. ọmọ ìyá ẹni máa yàdínú lẹni ó súnmọ́ ni wọ́n tẹ̀lé bí wọ́n wà dáta. الله أكبر وإن دعي استجاب. ẹnìkan máa ń ṣàdúrà fún wọn lójú àwọn ẹlẹ́jọ́ yá àwọn bàbá a ní ọlọ́run jù síra ọlọ́run jù síra ní a èyí ti wá lọ́pẹ́ náà èyí lásáájú wa tá a bá lè kéwù wọ́n làwọn kéwù tá a wá ti lọ. àmọ́ èyí gbẹ pẹ̀lú bàbá wọn gbọ́ èyí gbẹ pẹ̀lú bàbá ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tí òun wọn bínú ti ní lọ́gàá bì nígbà wọn bá lọ́dún mú 5,000 wá wọ́n ti gbogbo àdúrà fún wa. أخوك من يدنو وترجو مودته عين استجاب. إذا هاربت bàbá fi ẹ̀mí tẹ̀lé tẹ̀lé wọn. إذا حاربت حارب من تعادي. bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú tànà tẹ̀ síra. ọlọ́wọ́ jẹ́ mi wá ọjọ́ gbè. آمين. إذا ẹ̀yin tẹ́ wọ́n bẹ̀rẹ̀ sílẹ̀ mọ̀ pé báyìí la ṣe lánàá báyìí la ṣe lánàá àmọ́ gbogbo ẹ̀ ká lè má bà wọlé. ó lè má bà gbogbo ẹ̀ wọlé. ìdáyàtọ̀ ọlọ́run náà mọ̀. إذا هاربت حارب من تعادي. dédé ìjọba wa gbà wọlé wọ̀ ẹ̀ wò fẹ́ àmọ̀kùnà ẹ̀ dàkẹ́ ọlọ́run ò ní jẹ́ ẹjọ́ fíìmù. àmì وزاد سلاحه منك اقترابا. aṣáájú gbọdọ̀ sọ̀hánà. àsìkò yìí náà ni bàbá ọ̀dọ̀ wọ̀ wa. ìlú ìgbà wọ̀. nínú ẹ̀ ziyara ìjáde yín ọgbọ̀dọ̀ wà límítẹ̀ aṣáájú ní máa ń jẹ́ ìmáàmù ìjáde ọgbọ̀dọ̀ ní. karamakula zuriba tuhibu. àdébì ló ní sórí kí báńkì àtìdáni fún báńkì máa lọ kí àwọn èèyàn wò ẹ máa délé àwọn èèyàn àwọn lè má jẹ gbogbo wọn. karamakula tẹ́ ẹ bá ti débi tó dé yìí ẹni ọjà ṣáájú ọgbọ̀dọ̀ láṣẹ mílíọ̀nù. زر ما تحب وإن شقت بك الدار وهذا من دونه حجب وأستار. ọ̀gá ní àwọn àfáà ní máa lọ kí àwọn èèyàn ní máa lọ kí wọn ọ̀gá ní tòótọ́. عليك بأبواب الزيارة إنها sísọ́ra náà láti máa lọ kí ọ̀pọ̀lọpọ̀. إنها إذا كثرت صارت إلى الهجر مسلكا. ألم تر أن البيت يسأم دائما. ألم تر أن البيت يسأم دائما. ọmọ ni nígbà míì tó jọ bá rọ̀rọ̀ léra wọn tí ọ̀dá yìí súnyàn. ويسأل بالأيدي إذا كان ممسكا. bàbá tó wá kóra ró tí àbá wá tètè rí yóò wá ní ìyá béèrè ẹ̀. الله أكبر. الكتاب في السيارة مبين.
wálé ìkìláàlù bí ziyara ti lọ́ọ̀kì. حفظكم الله ورعاكم إذا ما تقاطعنا ونهر بوالدك فما فضل في قرب الدار منا على البعد yóò bẹ́ẹ̀. àmọ́ àwọn tó wà ń tòsí èyí tó dájú nínú aṣáájú tó dájú nínú aṣáájú ẹni pé mo tara mọ́ spirituality púpọ̀. tó sì jẹ́ ń tara mọ́ ni pé ipò tẹ́ gbé òun ẹ rọ́lá ẹ rówó àmọ́ ẹ mọ̀ sọ́lá. ní báyìí. owó ń bẹ ọlá sí ń bẹ. ẹ fara jìnnà tí ọlọ́run ó fi pé ẹni ọba lè mọ̀ ọ̀dà owó fún ẹ̀ ní ọmọ ọlọ́run fún ẹ̀ ní ọmọ ọ̀dà yìí. nísìn báyìí náà wọ́n máa pẹ́ kó ẹ̀kọ́ lẹ́yìn fà. ọ̀gá ń bọ̀ àwọn àfáwọn ní yòókè náà mẹ́gbẹ̀ẹ́ káàdìmù Sheikh Ibrahim Kawasi Sheikh Ibrahim Kawasi gbogbo àwọn ẹni ọlọ́run tí máa tìrì pẹ̀lú àwọn oníṣúbí ẹ̀ máa kà wọ́n lójú ọ̀nà Sheikh Ibrahim Kawasi kò lẹ́yìn fà yìí ní wá ń tẹ̀lé ó wá jẹ́ hálì ní rẹ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ hálì ló fún bàbá ìmọ̀ mi ó wá ní arìn láti Mọ́kà àwa rìnrìn àfiwọ́ Kúfà. Akramakumullah. má àkànnà tọ̀ àjẹun àmú kankan ó wá rí kọ́nà mọ́ àdàkànnà Kúfà nígbà wá dé Kúfà àfa mi ó ní ó wá wọlé ó wá wọ mọ́sídù Akramakumullah. mọ́sáàsì àwọn òbí ó wá gbọ́n mẹ́ ó wá wọ fọ́nà dọ́là yìí láwọ̀dì ó wá wojú mi ó wá ní أرى بك أثر الجوع. ní ara àtàrà ju àfihàn lọ́jọ́ mo rí i pé bí ẹ̀dà bíi pé bí pọ́ ó ní Akramakumullah. bẹ́ẹ̀ ṣe wíwọ̀n náà lórí ó ní sì ní nǹkan kan báyìí ó ní àti ní ibi dàwa àti ìwà tó tọ̀ bá mú gbogbo tàdá àwọn àti tágàdá ayọ̀ olùtẹ́ máa lọ rí. Akramakumullah. wàhálà olùtẹ́ yìí bá sílẹ̀ ní bá ọlọ́run sọ̀rọ̀ ní inú bá dé wà máa ń náà lórí gbogbo àwọn ọmọ yìí. كتب بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أنت المقصود بكل حال ونشاط. أنت المقصود بكل حال. في كل حال. ولا نبي يا مالا كان يبغى كان يبغى. الله المشار إليه بكل معنى. بكل معنى. ولا نيسي ما داري بقول لوبا. هو واقع ينتصر نتكلم. هو أنا حامد. أنا حامد وأنا شاكر أنا ذاكر أنا جائع أنا ضائع أنا عالي. ẹwà bá o tó kọ́ máa kéwòn ẹ̀sọ́ pé bí ń pa òun ó ní ana hamidu ẹni tí ń dúpẹ́ fọlọ́. أنا شاكر أنا ذاكر أنا جائع أنا ضائع أنا عالي. mo ti sọnù ana ali òun ni wọ́n wà. ó wá ní هي ستة. ọwọ́ ìlú ọlọ́run tí mo kà yí mẹ́fà ni. وأنا الضمير بجهها. méjì jẹ́ tèmi wọn náà bá فكن الزمين لنصفها يا باري. أنا حامد أنا شاكر أنا ذاكر أنا ذاكر أنا دائم أنا ضائع أنا عالي. هي ستة. هي ستة وأنا الضمين لنصفها. فكن الضمين لنصفها يا باري. أدمي لغيرك. ọwọ́ àwọn ìtàkùdà gbọ́mẹ̀ ọwọ́ àti ìtàkàdà ọwọ́ ìwé ọmọ mi gbà ẹni bí gbà lò ọwọ́ ni máa lọ. اخرج بها ولا تعلق wọ́n á tó ayé káyipá kàbíkẹ́ ní láì má rò kàmí ọlọ́run ni ọ máa lọ ẹni ọba kọ́kọ́ pàdé ni o gbé fún. ẹni ọba kọ́kọ́ pàdé lọ́nà ẹni o gbé fún. ni o gbé fún. ọmọ kéwù rẹ̀ náà bá lọ. kèése ọmọ kèése ru ọmọ kéwù ní kèése ru kàtàkàtà gbọ́ làbárì pé bàbá wa Sheikh ń dá sàláàtì. mo ti kọ́ wọ́n ní bàbá wa àníyàn òbí ayọ̀ òwe wọ́n lọ ní kọ́lọ́ wá lọ bàbá wa sàláàtì pé owó òbí wọn ni wọ́n là fà wọ́n ní àlọ́wà mi ọ̀gá mi òbí wa mi ọ̀gá mi ó sì wọlé wọ́n sì di olùkọ́ sínú tákàdá. wọ́n á gbèsè wọn lọ fi sípò ìdí ìrẹ́kún dọ́bà yìí wọ́n gbèsè tọ́kẹ́ lọ́wọ́ tí ń tà fún àbísí rẹ̀ wọ́n ló tún wọ̀ ẹyẹ bá kò jáde. ẹyẹ bá kò jáde nínú tákàdá wọn nígbà wà bá fà àbáni ẹ̀mẹ́jọ wọlé eléyìí jẹ ọ̀gá ọlọ́run pé ẹ̀mẹ́jọ wọlé mẹ́jọ wọ́n mi. kàtà ni kà á sì bímọ. ìjọ bí náà ló tó fọlọ. èmi ò tẹ ẹ̀ wúlẹ̀. Akramakumullah. ọwọ́ òtí tọ́lọ̀ ká bá àbísí tákàdá ni ọwọ́ pàdé ẹni ọkọ̀ pàdé tọ́lọ̀ arọ́jù lánàá alábàdé láti.
ó wá rí ọkùnrin kan tí ń bẹ lérí bákìlà rẹ̀ bàkàkẹ́ ìpè bẹ́ẹ̀. Fanawal tuhu arruka. wọ́n ní fanawal tuhu arruka. mo wá gbé tákàdá tá a fà mí gbé fún tó gbé fún mi wá gbé yé lọ. Àkọ́dá hawa kọ́dá hawa bàkà. ó wá sí báyìí ó wá kà fàbákà arákùnrin bá wẹ́ kún un wọ́n ní ìpalẹ́kùn mi dábàá kọ́ yìí. wọ́n fọ àlẹ́ mi sọ ibẹ̀ ha bẹ̀rẹ̀ ẹni ó ní tákàdá yìí tó fọ́ ọmọ lọ́wọ́ ó ní mo lọ́wọ́ fi mọ́sídẹ̀ẹ́dì fúlà nínú mọ́sálásí báyìí. Fadafa ilayya surra tamliha. súrà ó yẹ ẹ̀yà bá pé ó gbé kíìsì àpò tó kún fún. owó gidi wọ́n wá gbé lọ́wọ́ pé lọ́ọ́ bá gbé fún. Akhadtuha wa madayt. ó ní mo gbà á àkáǹtù ha wọ́n gbà á kó lọ́dọ̀ bá wà bẹ́ẹ̀ ní wọ́n lọ ọ̀dọ̀ àfà mi tó ní gbé mo wá pàdé ẹnìkan lọ́nà wá ẹgbẹ́ ọkùnrin tí ń bẹ nínú ẹ̀sìn fún olórí ó ní Rajulun nasrani. kìí ṣe mùsùlùmí kìí ṣe lẹ́sìn wa nàṣàrà ni nàṣàrà. فجئت إبراهيم Hawas mo wá dọ́dọ̀ Sheikh Ibrahim Hawas. فعرفته بالقصة. mo wá fún mo wá gbé kíni ìṣòro wọn ní kó ṣe ṣẹlẹ̀ ni mo gbé fún bó sì gbé fún mi ni ó ní bá súnmọ́ wọ́n ti fọwọ́ kan wọ́n lè gbé kalẹ̀. فإن صاحبها فلما كان بعد الساعة أقبل النصراني راكبا على بغلته. ó sọ̀kalẹ̀ lérí ẹṣin rẹ̀ lọ́ba sọ̀kalẹ̀ ní máa ń lọ́dọ̀ Sheikh Ibrahim Hawas ní wọ́n kìsì ẹsẹ̀ rẹ̀ ní kìsì ẹbí rẹ̀ wọ́n ní ashhadu an la ilaha illallah أشهد أن محمدا رسول الله. Sheikh Ibrahim náà wá fún ọlọ́run dúpẹ́ pé a sì ní nǹkan lọ́dọ̀ rẹ̀ ìṣàánú wa owó tó wá gbé wá di ètò báyìí. Má sì gbìyànjú pé bẹ́ẹ̀ kọ́ máa rí lára àwọn àdájọ́ àgbà. Àwọn àfa àwọn ni wọ́n dòkó. Bàbá dìde wọ́n wọlé oúnjẹ. Ìgbà jẹ́jẹ́. Wọ́n wá wọlé tó ilé tó dájú mọ́ yàrá bálọ̀ rédíò abẹ́rẹ́ àfa wọn. Bẹ́ẹ̀ wọ́n kó oúnjẹ sí wọ́n sì bẹ̀rẹ̀ pẹ́lẹ́. Ṣé ìwò ẹ̀ ṣe kó oúnjẹ ti pẹ́ lọ́lẹ́? Ó máa sọ fún yín náà. Subhanallah. Wọ́n sì padà sí bálọ̀ wọ́n sì jòkó lẹ̀. Bàbá wa ṣe dákí ẹ̀wá lọ ra nǹkan wa. Kò tó wákàtí kan tí kọ̀ọ̀bù kan páàkì síta. Ìrẹsì wà níbẹ̀, èlùbọ́ wà níbẹ̀, ọ̀lẹ́mú wà níbẹ̀, gbogbo téèyàn á máa jẹ wà níbẹ̀. Àwọn ènìyàn ọlọ́run mà. Àṣepamọ́ ni. Ọlọ́run ti ní jẹ́. Gbogbo wa ní ọ̀dọ̀ wọ́ wa. Bàbá wa ìmáàmù rẹ̀ ó ti di dandan fún wa ká máa rántí àdúrà ní gbogbo ìgbà. Ká béèrè pé kọ́lọ̀ bá fi ṣùgbọ́n sọ, kọ́lọ̀ bá fa àwọn ọ̀gbìn, kọ́lọ̀ bá mójútó yín, ọmọ jẹ́ ẹnu, ọmọ dọ́wọ́, ọmọ lójú, bárìkọ̀lá ẹ̀yà sábẹ̀, gbogbo rẹ̀ yóò kú bẹ́ẹ̀ bá rìn lọ́sàn-án lóru, ọlọ́run kọ́ ju ọjà rẹ̀ kọ́ máa bóyú mọ̀ ní. Àmín. Ẹ máa gun kẹ̀kẹ́ olùkílé àwọn àbá, ẹ ti gun kẹ̀kẹ́ ọ̀sán. Ẹ tó wá gbé kẹ̀kẹ́ òru náà ọlọ́run jọ máa wọlé yóò sì jọ máa ṣe déédé gbogbo ẹ̀yà abiyamọ ẹ tẹ́wọ́. Wọlé àtẹ́wọ́. Yà á lè máa ṣe ìrìn mi ná ẹ bá ń wọ ẹ̀yà àtàwọn ìṣẹ̀lẹ̀. Yà á lè máa ṣe ìrìn mi ná. Bàbá ìmáàmù ló ní. لا تكشف الستر عنا وكلنا حيث كنا وعافنا واعف عنا وكلنا حيث كنا وعافنا واعف عنا. Ẹ̀bùn tálà jẹ́ àgbà. Àwọn àbá mi táwọn ń dòkó ní abẹ́ wa. Ìyá àìmọ̀ sí rẹ̀ mí náà. Àfi àwọn àdàbíyà akọ̀ǹsáwò sí láàyè. Wọ́n á mú wa. Ìyá àìmọ̀ sí rẹ̀ mí náà. Ọba kẹ̀yìn àtọ́lọ́run lóru kẹjọ tí kálukú ti lọlé. Ìyá àìmọ̀ sí rẹ̀ mí náà. Ọkọ̀ kan wọ́n pè ní àwọn ọmọ bí mo ṣe wà pẹ̀lú rẹ̀. Ìyá takṣifi sítìrà àná. Gbogbo ayé tí wọ́n yìí ti pé ha kí ló ń bẹ lára yìí. Ń bẹ ìlú ń bẹ lára máa ń. Ha lága bí ń bẹ lára yìí. Ìyá takṣifi sítìrà àná. Gbogbo ọjọ́ tí wọ́n bá ń retí kí wọ́n rí nǹkan tí wọ́n ní ń bẹ lára yìí wọ́n lára tábìlì fi ń sí ìdíra. Ìyá takṣifi sítìrà àná. وكلنا حيث كنا ọ̀rọ̀ máa dé ńgbà ní ìtẹ̀yìn máa ní division
Iye bá gbóni kọ́lọ̀ mọ́. Àmín. وكلنا حيث كنا وعافنا Wọ́n ti ṣe àlàáfíà. عافنا واعف عنا Eléyìí fẹ́ kó mọ eléyìí fẹ́ ṣe ìyàwó ọ̀rọ̀ yá eléyìí. Kálukú ló ti fẹ́ wá. Sẹ́ńtò ló fẹ́ wá. Kálukú mọ́ bẹ̀rẹ̀ rí. وعافنا Witness kan pẹ̀lú bàbá ìmọ̀mọ́ àná. رضي الله عنه Bàbá dẹ́kun bàlá jẹ́ ìta ni wọ́n ń ṣèyàwó. Àti wá pé sí gbàgede. Ó sì dẹ́jọ́ dímà. Wọ́n wá ń retí kálukú wá ń retí wọ́n wá ń retí. Ìmọ̀ ìdí ń sẹ́lọ̀. Ẹ̀wọ̀n kẹ́ kálukú ọ̀rọ̀ ti bí tiẹ̀ lọ. Wọ́n dé ọkọ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àgbà náà mọ̀lẹ́ ọlọ́run kẹ́mi wọ́n gbọ́. Wọ́n gàmbàrí wọ́n dáná sí wọn wọlé bẹ̀. Ní ẹ̀sẹ̀ tó kó báyìí, wọ́n wá rí wọn, wọ́n tú dòdò tí wọ́n yẹ wọ́n ń jẹ. Wọ́n wá mú mi sí. Àmì wọ́n ṣe ń pè bàbá yìí jẹ́ omi sí. Kálukú sì ń tí ń sẹ́lọ̀ ní. Àṣé iṣẹ́ bàbá wọn bà lọ́rùn lójú. Kí èèyàn gbígbé yìí? Àlàáfíà. وعافنا واعف عنا وعافنا واعف عنا Wọ́pọ̀ àná. Bọ́lá ti pọ̀ èyí ọ̀sẹ̀ nìkan, ọlọ́run ní jẹ́ kọ́ lọ́lọ́run. Gbogbo wa náà ta bá wọn ṣe á ní ọlọ́run rẹ̀ tẹ̀lé lẹ́kọ̀ọ́. Lọ́kọ̀ bàbá wa lẹ́jẹ́ àgbà kò ní. Samahatu Sheikh Mustapha Muhammad Kamaluddin bin Habibullah bin Musa Al-Adaby tí wọ́n ní káwọn àfa àwọn ọkọ̀ wọn. Abẹ́ ọlọ́run fún yín pé máa fi tàwọn kó fi ní ìsàlẹ̀ rẹ̀. Tamam. Subhana Allah. بلا عزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Ẹlẹ́gbẹ̀ẹ́ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ìgbìlóbà, International Nation of Ansar Islam. Wọ́n bá ṣe wá sí náà kí síbẹ̀ ẹgbẹ́dùn wọn. Ẹlẹ́jẹ́ òkúnnà máa já sí lọ́rùn. Nígbà wọ́n fẹ́ wọlé, wọ́n bá dá bàbá mọ́má gbà. Nígbà wọ́n fẹ́ káyọ̀ ọdún bàbá mọ́má gbà. Àwọn ẹ̀sẹ̀ wá sí lọ́wọ́ ni bàbá chairman fún ìjókòó Dawah Committee ni wọ́n wọlé. Àìlọ́gbẹ̀ẹ́kadì ṣe àkọ́kọ́ bàbí àfọ́ àwọn àgbà Abdulmumeen Sheikh Dr. Dawah Abdulmumeen Muhammad Kamaluddin. Àwọn náà wọ́n bí sátà Quran. Gẹ́gẹ́ bí sí. Ẹlẹ́kùnrin àìmọ́ àgbà. Gẹ́gẹ́ bí sí. Ẹ̀kọ́ ọ̀gbọ́n fẹ́ yàfọ́tò. Gẹ́gẹ́ bí sí. Wọ́n pèsèntà Quran. Àwọn náà wọ́n pèsèntà Quran fún àfọ́ wa. Ayara. Allahu hayata. Ẹlẹ́kùnrin Allahu Akbar. Allahu akbar. Ayara. Ẹ̀lábẹ̀kún ayà fọ́tò lọ́wọ́ ẹbá ṣe ní láàfí. Ẹ̀yìn lọ́nà láàfíà àná àtàwọn ọjọ́ mọ́ jésù lè wọ́n. Àkùránì náà dà bismillahir rahmanir rahim. Ìdílé àbẹ̀kọ́ ìdílé àbẹ̀kọ́ ìgbẹ́kọ̀ ṣètò ìrọ̀sọ́rọ̀. Ẹ̀yà àbúrò bá hàn lórí. Ẹ̀yà àbẹ̀kọ́ Bàbá wa Mẹ̀lọ́gán káàdì gẹ́bí chairman fún Dawah Committee. Onílókọ bàbá wa Mọ́tàbà Sẹ́ríkì lórí. Lókọ bàbá Mọ́mọ́ àgbà ti ìlú Ìlọrin. Lókọ gbogbo tó jẹ́ Dawah Committee lápapọ̀. Wọ́n ní ká pèsèntà Kùránì yìí. Bàbá wa lẹ́sẹ̀ àgbà. Wọ́n lá dúpẹ́ fún yín, Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. A'anakumullah. A'anakumullah.